Àkàndá òde o. Àlóhùn tọ́lọ́hùn ọba mi ò ní. Àṣehùn tọ́lọ́hùn ọba mi ò lè ṣe. Àníyì káyé káàpàtà. Àkàndá Ìbèrù. Ẹni tí wọ́n ń kọminú ẹ̀ tí ò kọminú ẹnikẹ́ni. Orísun COVID19. Apá kejì nìyí. Ẹ̀yin òpònú. Tẹ́ ń bá wọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kọ̀ jẹ́. Tẹ́ ń sátá wọn bí ojú tì wọ́n. Nítorí tí wọn ò rí nǹkan kan ṣe sí COVID19. Tẹ́ wọ́n ń sọ àlàbà lórí social network. Pàápàá ohun tó tiẹ̀ wá jọ mí lójú ni pé àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ ìyẹn àwọn kìrìsìtẹ́nì nìkan lẹ̀ ń bẹnu àtẹ́lù. Bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ́ gbogbo ẹ̀sìn tí ń bẹ lókè èèpẹ̀ ni wọn ò tí ì rí nǹkan kan sọ sí coronavirus yìí. Àmọ́ o àwọn ìránṣẹ́ Ọlọ́run tẹ̀ ń bẹnu àtẹ́lù yìí ẹbí púpọ̀ wọn ń ló ti sọ àsọtẹ́lẹ̀ nípa àìsàn yìí. Ìran ńlá tọ́lọ́run ọba mi sì fi hàn wọ́n nípa ọdún 2020 òun ni olúkálùkù wọn sọ. Ṣùgbọ́n kàkà káwọn èèyàn ó tẹ́tí sí wọn tí là ń sátá wọn tá a pé wọ́n tún dé. Tá ò bá gbàgbé nínú ìwé mímọ́ Ọlọ́run ọba mi rán wòólì sí ọba Ẹsikáyà pé yóò kú. Ṣùgbọ́n ọba Ẹsikáyà wọnú ilé lọ. Ó sunkún sí Ọlọ́run ọba pé kó wo ti sẹ́yìn o. Ọlọ́run ọba mi sì sọ fún wòólì náà pé kó padà sọ́dọ̀ ọba Ẹsikáyà pé kò ní kú mọ́. Ohun tó ṣẹlẹ̀ yìí ló máa ń fà nígbà míì ẹ̀wẹ̀ tí ìránṣẹ́ Ọlọ́run bá sọ ìran kí ìran náà ò sì wá sí ìmúṣẹ. Kìí ṣe pé Ọlọ́run ọba ò fi hàn wá o. Ṣùgbọ́n bí èèyàn bá gbàdúrà lórí ìran gbà míì Ọlọ́run á máa ká ìran búburú yìí kúrò. Ìdí nìyí tí púpọ̀ ìran búburú táwọn ìránṣẹ́ Ọlọ́run míì bá sọ kì í fi padà ṣẹ. Ṣùgbọ́n jíṣẹ́ Ọlọ́run TB Joshua ó sọ ìran nípa ohun tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Remember last year what God said through us, that this year is very, very, very fearful. Prophecy for 2020, Prophet TB Joshua. Prophecy for the world. Many sicknesses and diseases will surface this year. Don't forget, these prophecies were released on the 28th of December, 2019, but are made available for you today, 5th January, 2020. Ẹ̀wẹ̀, bàbá wa, Pastor Adeboye, àwọn náà sọ̀rọ̀. It will be a year of series of battles. This year, unless we pray very hard, is going to behave like a child that is having convulsion. And the reason is sin is becoming far, far more rampant than before. Kódà, Obama, ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà nígbà kan tí kìí tiẹ̀ ṣe òjíṣẹ́ Ọlọ́run, òun náà sọ̀rọ̀. We can't say we're lucky with Ebola because obviously it's having a devastating effect in West Africa, but it is not airborne in its transmission. There may and likely will come a time in which we have both an airborne disease that is deadly. And in order for us to deal with that effectively, we have to put in place an infrastructure. I cannot think of a better example of an area where we should all agree than passing this emergency funding to fight Ebola and to set up some of the public health infrastructure that we need to deal with potential outbreaks in the future. Bẹ́ẹ̀ ni arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Dinkozi, òun náà sọ̀rọ̀ nínú ìwé rẹ̀ tí ó kọ ní 10th of May 1981 tí ó pe àkọlé rẹ̀ ní The Isis of Darkness. Òun náà sọ àsọtẹ́lẹ̀ nípa àìsàn burúkú yìí. Síbẹ̀ àfihàn gúnlágídí apá ẹ̀sẹ̀ ni wọ́n pọ̀ kó lọ. Ṣùgbọ́n àti gbàgbé
wípé kò sí bí òrí ìran tàbí àsọtẹ́lẹ̀ yóò ti balẹ̀ tí kò ní gbé nǹkan o. Àdúrà kan lè jẹ́ pé kó má pọ̀ ní. Ṣùgbọ́n ohun tẹ́mi fi yé gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ mi. Ẹ jẹ́ tètè yí padà sí Ọlọ́run ẹlẹ́dàá wa o. Ẹ jẹ́ di titun nínú ìrònú wa. Àbẹ́ẹ̀rí bí COVID-19 ó ṣe káàkiri àgbálá ayé. Ó sọ ọlọ́gbọ́n kọ́, ó sọ òmùgọ̀ kọ́, àti Mùsùlùmí àti Kìrìsìtẹ́nì àtàwọn ẹlẹ́sìn àbálá ayé. Ọ̀rọ̀ coronavirus kò yé ẹnikẹ́ni o. Àkàndá gbòwé yìí náà o. Ajá kan ò ní gbọ́ lẹ́yìn ẹ̀ ó yọ. Bí àkùkọ kan ò ní kọ kẹ́nu ẹ̀ ó ṣẹ̀jẹ̀ ṣùrùṣùrù. Ó dàbọ̀.